lẹ́yìn kan bú àwọn àfa gbọ́dọ̀ àfa ni mo ní kíni kò lè mọ iye àwọn àfa. ìyá àìbá للشيوخ من أثره kò lè mọ iye àwọn àfa torí pé bàbá tó bí àbá wa jẹ́ tó máa bí ọkọ̀ à ń já sìmẹ́ǹtì kí sẹ́mi pé àwọn kan wọ́n ń ta sìmẹ́ǹtì ọlọ́run jẹ́ wọ́n máa rí ṣe. Amina. àwọn tí ń ta sìmẹ́ǹtì lápò bàbá wa sẹ́mi pé àwọn tírélà kan ní ma wá ń já sìmẹ́ǹtì fún wọn irú mọ́tò tírélà wọn ni bàbá rẹ̀ ń tẹ̀ kílẹ̀kì. ìyá àìbá للشيوخ من أثره داخلوا في شبا ومن بلخي واذكر إذا شئت أن تحيره جدك واذكر أباك يا ابن أخي وأعلم بأن الشباب منسلخ عنك وما وزر بمنسلخ من لا يعز شيوخ لا بلغت. ẹgbọ́n tó àfa wí àfa ní gbogbo ẹni tí ọba ti máa pàwọn àgbàlẹ́ lábàlàgà tí òun náà ní dàgbà. mọ́lá ẹni tó bá ṣe pé. ìrìnzò ẹ̀bù yìí. ṣòro. fáwọn àgbàlagbà. lábàlàgà tí òní dàgbà. yàrá mi sínú ìlà ṣèyí. ẹ dákun torí Ọlọ́run irun gbọ́n lè funfun bákan náà ọjọ́ orí wo lè rí bákan náà o. irun gbọ́n lè funfun bákan náà. ọ̀rọ̀ àwọn àyè ọ̀rọ̀. àmọ́ ọjọ́ orí lè ó jìnnà síra wọn. Allahu Akbar. ó jìnnà síra wọn. ليت شعري إنني لست أدري أي يوم يكون آخر أمري أبأي البلاد تفيد روحي تكبد روحي وبأي البلاد تقبض روحي. àwọn tí bá rọ orin bàbá àwọn tí bá rọ orin ẹ lè ká wọn mọ́bì kan àbá ti gbé wá sínú mi ó ti gbé déédéé tó yẹ bẹ̀ wá ọlọ bẹ́ẹ̀ náà. ọbẹ̀ ayé ìbílẹ̀ تقبض روحي ọbẹ̀ ayé ìbílẹ̀ يحفر قبري. bàbá wa wọ̀ ó lé ní wàláwó àná. wàláwó àná. ìdá mìtìnà torikina lakana limautu rahata kulli hayyin. ẹ jẹ́ gbogbo wa lọ gbé jẹ́. walakinna ìdá mìtìnà bu'idna. ونسأل بعد ذا عن كل شيء. ونسأل بعده عن كل شيء. ولكننا إذا متنا بعثنا. tani polówó rẹ̀ ṣe fàárí. ونسأل بعده عن كل شيء. قد سئلنا. Kọdùsùnà. Mo jẹ́ ń kọjá. Kọdùsùnà. Ìrí nǹkan kan wí. Kọdùsùnà. Kulli ma fa'alna. Farahamu wa shati wa ma qad khulaki. Àbá wa jẹ́ tó máa bí. Akramakumullah. Ìmáàmù Ṣáfì wa ń béèrè. Kàmbákìyà límí ní umuri. Naam. Ìwọ màláíkà kú tí mo rí lójú oorun yìí. Mélòó lókù tí ń lò nínú sẹ̀mí ayé mi. Ó béèrè lọ́wọ́ rẹ̀. Faradda alayya wa ashara bi kaffi yadihi khamsa. Màláíkà kú wá ń fún Ìmáàmù Ṣáfì lésì
kò sọ ẹnu sọ nígbà tí ó ṣe ọkàn náwó márùn báyìí. قد سئلنا عن كل ما فعلنا فرحم وهشتي وما قد خلاكي. ọ̀nà wọ́n márùn báyìí ibi tí wàhálà ti dé bá Màmú Ṣáfì nù kò sẹ́ni tó fẹ́ kú kò sẹ́ni tó fẹ́ kú. Kíní tẹ́sì táwọn kan máa ń gbé kiri pé tọ̀ ìfúnpá kíní kan ìdí èjé kẹ́lò mi ò ṣe nù àgbákò ló wọ́n gbọ́ lẹ́nu àwọn eléyìí òun ò lè ṣe o. wọ́n á kóró nù báyẹn. nígbà tí ó fún Màmú Ṣáfì lésì ọkàn náwó márùn báyìí. ọ̀dà wàhálà lẹ́pọ̀. nígbà tó náwó márùn fásitì ìkọ́sùn mi nà omi Ìmáàmù Ṣáfì ní márùn lọ́nà kì í ṣàlàyé déédéé márùn fún mi. sọ́jọ́ márùn ni. sọ́jọ́ márùn ni. àbóṣù márùn. sọ́sẹ̀ márùn ni. bọ́dún márùn. sọ́dún márùn ni. kì í yé mi. قد سئلنا عن كل ما فعلنا فرحم وحشتي وما قد قلاكي. ẹ dákun ẹ jẹ́ gbogbo wọn lọ gbẹ́wù dáadáa wọ̀ ẹ̀wù rẹ̀ kí gbogbo wọn lọ gbé wọ̀ àníyàn rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ iṣẹ́ rẹ̀ ẹja lọ gbé wọ̀. Allah. àwa lọ́dọ̀ ọba Jàfó tá a tẹ̀lé àfa wa lọ níjọ́ Tuesday. Naam. ní ibà. Nigba local government rọ́ìdù tí wọ́n ń ṣe rọ́ìdù ọwọ́ ni ọlọ́mọba wa kẹ́ sílé bọ́gà. La ilaha illallah. sílé bọ́gà tí wọ́n ń ṣàdúrà fún yìí ó pe wáàsí ó pe bàbá wa lọ́dún tó lọ ní Ramadana pé wọ́n á ṣe wáàsí fún kò sì sí mọ́ lọ́dún yìí. قد سئلنا عن كل ما فعلنا. ọlọ́run náà máa bẹ̀ gbogbo àwa tá a jòkó ìkọ̀sẹ́ tó lè fọwọ́ sọ̀yà pé yes lọ́dún tí ń bọ̀ èmi náà wà nínú àwẹ̀ báyìí. فرحم وحشتي وما قد خلاكي. فرحم وحشتي وما قد خلاكي. afáwa jẹ́ tún ma bí. Karamakumullah. Ìmáàmù Ṣáfì. fastayqaztu min nawmi. ó ní mo wá tají lójú oorun mi. walam a'rif hiya hamza sinina ìwà mọ̀bọ́yọ́dún márùn-ún ni. La ilaha illallah. am hamza ashihurin ìmọ̀bọ́yọ́sù márùn-ún ni. am hamza asabi ìmọ̀bọ́yọ́sẹ̀ márùn-ún ni. La ilaha illallah. aw khamsa ayyami ìwà mọ̀bọ́yọ́jọ́ márùn-ún ni. قد سئلنا عن كل ما فعلنا فرحم وحشتي وما قد خلاكي. فرحم وحشتي وما قد خلاكي. ọlẹ́rù wa bà mí fa asbahatu mutahayyiran. Ìmáàmù Ṣáfì ó ní mo jí ẹ̀rù wa ń bà mí. ẹ dákun ẹ máa gbà mí. irú aláwo mọ lábá yìí nísìn. kò sẹ́ni ó fẹ́ kú. kò sẹ́ni tó fẹ́ kú. bá a ṣe jòkó yìí nísìn wọn bá gbọ́ gbà. ẹ mọ̀ pé mo mọ eré sá. kọ́dà àwọn tí ó palẹ̀ mi ń jí ni ọkọ̀. lẹ́lẹ́. ìbọn la pé ẹnití bọ̀ bá ní mọ̀ pé bọ̀ dùn. ẹ bá àwọn èèyàn nu fẹ́ǹsì yìí bá mú ni. àbá àwọn ajé tó máa bí ẹnití bọ̀ bá ní mọ̀ pé bọ̀ dùn. ẹni bàbá bò ní gbọ́ tiẹ̀. ẹnití màá bá kò ní gbọ́ ó ti lọ. ẹni ọkọ̀ ọgbà kọ́ ni ó mú nọ́mbà. wọ́n máa bá mú ni. ẹlòmíà tún máa sọ̀rọ̀ pé ó ṣe tiẹ̀ o àmọ́ bí mo bá balance níbo. balance níbo. lọ́dún kèlò. لكل أناس
الناس مكبر بفنائهم وهم ينقصون والقبور تزيد. bàbá wẹlẹkẹ fazahaba ila ibnu seiran. ẹni tó tún ní mọ̀ jùlọ nù. afa bá dìde ńlẹ̀ ṣé àwa là ń dà pọ̀ ọgbọ́ níbi tá a láyé dé yìí kálukú ló fẹ́ ṣe wá sí. ọbẹ̀ di àfọ òjijì. níjọ́ wọn àná sí ni òfin wá sí ọ̀tọ̀. ọ̀rọ̀ àwọn àfa ó dàbí ọ̀rọ̀ àwọn dókítà London ni. bẹ́ẹ̀ ni. àwọn dókítà lu òyìnbó ẹni tí máa ń tọ́jú etí fetí kò ní tọ́jú imú. bẹ́ẹ̀ ni. ẹni tí ń tọ́jú imú kò ní tọ́jú ojú. kò ní tọ́jú ojú. níjọ́ wọn àná bí wọ́n ṣe nù. La ilaha illallah. èyí tí ń kọ́ máa ń kéwú yóò kọ́ máa ń kéwú ẹ̀. bẹ́ẹ̀ ni. èyí tí ń ṣe wáàsí yóò ṣe wáàsí ẹ̀. yóò gbajúmọ̀. bàbá wa ìmáàmù Ṣáfì bó ṣe nímọ̀ tó kọ̀mọ̀ nípa àlá. Allah. àbá nípa tí wọ́n fọlá rẹ̀ tọrọ kọ̀ wá mọ̀ nípa àlá lójú ó jẹ́ pé àlá tọ́ ọba lá tọ́ ọba ti mẹni tọ́ mọ̀ ọ́. wọ́n bá ara rẹ̀ nínú jẹ́. má rọ fẹ́ni kankan rọra ṣe sàárà lórí ẹ̀. ọgbọ́ ṣe sàárà lórí ẹ̀ bọ́ ọba fi lè rọ fún yàn tó sọ pé àlá tọ́ ọlá yìí wàláhì ọ̀tá rẹ̀ ó kó sínú ìbànújẹ́ kọ́sẹ́ tó lé ní ọmọ kó síbẹ̀ o. ó kó bẹ́ẹ̀ ni òun tó ti fetí gbọ́hùn. lèyìn fi rọ àlá. èyí tó bá dáa gan. kọ́dà ń gbà yá nabi Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n lẹ́rú ọlọ́run kan lálàá pé òun ya wèrè. ọlọ́ba nàbì. sallallahu alayhi wa sallam. ànábì ni máa retí owó. owó dé tán ọlá dé tán. owó ní ń bọ̀ òun. ànábì ni bó ṣe rí nù. nígbà tí ó tún tó bí ijọ́ mélòó ọ̀kan náà tún dé olóhùn lálàá pé òun ya wèrè. ànábì lọ lálàá pé ó ya wèrè ó ní bẹ́ẹ̀ ni ànábì ni yóò ya wèrè. ó tiẹ̀ rí. àwọn sàábé wà ní. wèrè àkọ́kọ́ wá wèrè kejì náà tó wá. ẹnìkan wá olóhùn lálàá pé oní yóò lówó. ṣebíru aláfíà náà wọ́n jọ lá ànábì níbẹ̀ ni. sọ̀rọ̀ ẹ̀ ń tọ́ kọ́kọ́ wá tí mo ní yóò lówó kọ̀rọ̀ fẹ́ nìkan kan èmi nìkan lọ́rọ̀ fún. Allah. sọ wá rẹ̀ ń tọ́ wá sí kejì ó ti rọ̀ fún ẹni tí ò mà látú ẹnu àṣẹ́sì lẹ́nu tiẹ̀ òun ti ní yọ ya wèrè náà ni ó di dandan kó ya wèrè. likulli unasin makibaru bifina'ihim. àbájẹ́ tún mọ bí. wahum yankusuna wal quburu tazidu. sọ wá rí gbogbo àlá omi ìfojú jọ bí bàbá kìí sì ṣe bí. Allah. tọba lálàá pé wèrè ń lé ọ nísìnyí tí ń nà ọ. gbọ̀ngì. tó súnmọ́ tó fún ọ lẹ́sẹ̀ lójú. owó nu jẹ́ wèrè wọ́n nà ọ dáadáa lójú oorun o. kọ́ fara má họ o. má họ o má sá fún wèrè lójú oorun o. yóò lù ọ dáadáa. yóò nà ọ dáadáa. gbogbo ẹnu rẹ wú. likulli unasin owó rẹ fi wọlé dáadáa ni o. makibaru bifina'ihim wahum yankusuna wal quburu tazidu. gbogbo àlákọ́ lọ fojú jọ bí. amaka máa lọ bí tá à ń lọ. jẹ́kẹ́tẹ̀ rẹ̀ mọ mọ́ra wọn nù. ìmáàmù Ṣáfì sọmọ àbájẹ tún ma bí. ọlọ́ba àfàgbà nínú ìlú Seiran. nígbà tí ó dọdọ àfà wọn ni uwa mufassiru li ahlami fi asirihi àfà yìí lọ mọ àlátú lásìkò ìmáàmù Ṣáfì yìí kò sẹ́ńtọ́ mọ àlátú tó ìtú àlá. وقال له ما رأيت في منام wọ́n sọ fún mi pé n tí mo rí lójú oorun ni mo sùn mo sì lálàá yìí pé màláyíkà kú ó wá bá mi lójú oorun
ìwọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ yìí pé ọdún mélòó ló kù tí mo fẹ́ lò kí ló kù tí mo fẹ́ lò nù sẹ̀mí mi ọwọ́ ànàká márùn báyìí sí mi. La ilaha illallah. ọdọọnàrú. ìka márùn tọ́nà sí mi ìwà mọ̀ bóyá ọdún márùn ni. La ilaha illallah. bóyá oṣù márùn ni. bóyá ọ̀sẹ̀ márùn ni. bóyá ọjọ́ márùn ni. bóyá ọjọ́ márùn ni. kulli ladhi yadda'i bil ilmi ma'rifata. ẹ lọ wí fún gbogbo ẹni tí máa ń gbọ́ àwọn àfa ẹ ló ṣí èrè gan. alimta shay'an wa ghaibatan ka ashiya'u. kí ló mọ̀. alimta shay'an wa ghaibatan ka ashiya'u. ọlọ́rin kan bọ́ àwọn àfa gbọ́dọ̀ àfa ni mo ní kí ni kò lè mọ iye àwọn àfa. ya aiba lishuyukh min athari. kò lè mọ iye àwọn àfa torí pé bàbá tó bí àbá àwọn ajé tó máa bí ọkọ̀ à ń já sìmẹ́ǹtì kí ní tẹ̀lé. sẹ́mi pé àwọn kan wọ́n ń ta sìmẹ́ǹtì ọlọ́run jẹ́ wọ́n máa rí ṣe. amina. àwọn tí ń ta sìmẹ́ǹtì lápòlápò bàbá wa sẹ́mi pé àwọn tírélà kan ní ma wá ń já sìmẹ́ǹtì fún wọn irú mọ́tò tírélà wọn ni bàbá rẹ̀ ń tẹ̀ kílẹ̀kì. ya aiba lishuyukh min athari. bọ́ọ̀dù ti wá mọ iye tó dà fà tó ṣe wàhálà kó tó dà fà. dakhala fi shiba wa min balaghi. واذكر إذا شئت rántí. أن تهجره. bàbá bẹ́ẹ̀ gbọ́ àwọn ẹni ọlọ́run rántí o. جدك rántí bàbá bàbẹ́. واذكر أباك يا ابن rántí bàbá أخي. rẹ̀. واعلم بأن الشباب منسلخ عنك وما وزروا بمنسلخ من لا يعز شيوخ لا بلغت. ẹgbọ́n tó àfa wí àfa ní gbogbo ẹni tí ọba ti máa pàwọn àgbàlẹ́ lábàlàgà tí òun náà ní dàgbà. من لا ẹni tó bá ṣe pé يعز èébù yìí شيوخ fáwọn àgbàlagbà لا بلغت. kò ní dàgbà. يوم سنه إلى الشيخ. ẹ dákun torí ọlọ́run irun gbọ́n lè funfun bákan náà ọjọ́ orí wo lè rí bákan náà o. tọ́ irun gbọ́n lè funfun bákan náà. ọ̀rọ̀ àwọn àyè ọ̀rọ̀. àmọ́ ojú orí lè ó jìnnà síra wọn. Allahu Akbar. ó jìnnà síra wọn. kọ́lá. àbáwájẹ́ tó máa bí ìfẹ́ yàbí tí ń lọ. ó wá lọ sọ́dọ̀ àfa náà. ó wá lọ sọ́dọ̀ ó ṣeun. bí a ti lọ nù. ó wá ṣàlàyé fàáfàá sáàsì láàfàá yìí lọ máa látújù. fàgbà. bàbá wo ẹlẹ́kẹ́ àfàá yìí lọ máa látújù. faqala lahu alámọ̀tò bọ́nà sẹ̀yìrán. àfàá yìí wá sọ̀rọ̀. rahimahullahu ta'ala. ọbẹ̀ fún musafi sẹ́ẹ̀dù pé ẹ̀rú tí bá àfàá ṣe mọ kéwú tó. kọmọlá. bá àfàá ṣe mọ kéwú tó. tọ́. kọmọtúmọ̀ àlá. La ilaha illallah. ó wá fẹ́ fèsì fàáfàá wípé àlá tó gbé wá o tó ní ọmọ bọ́yọ́dún márùn ló kù àbóṣù márùn àbọ̀sẹ̀ márùn àbíjọ́ márùn ìbọ̀ tù. La ilaha illallah. ó ní inna malakal maut yakulu laka anna hadha su'al min bayni khamsatin. àní máa ń ràn lọ́wọ́. ó ní orí malakul mautu n ti ń wí fún ọ ni wípé ìbéèrè tó béèrè lọ́wọ́ ọ̀hún lójú oorun wípé mélòó ló kù tó ń lò láyé ìbéèrè ń lára àwọn ìbéèrè márùn-ún tó ṣe wípé la ya'lamuha illa Allah ẹnìkan ò lè mọ túmọ̀ rẹ̀ àfọlọ́hún nìkan. Allah. ẹyọ kan nínú béèrè márààrún òun lélẹ́yìí tó béèrè yìí wà. láyé alukurani ọlọ́run fi wá ń jẹ́ sí i ń fi wá ń jẹ́rìí sí i pé inna Allaha sáti sàwùdù.
أعوذ بالله من الشيطان الرجيم. ẹni tí ń lọ́jọ́ bọ́ bá mọ̀ pé òun ò ní wọlé kò ní lọ. بسم الله الرحمن الرحيم. ẹni tí ń jẹun lọ́wọ́ tó bá mọ̀ pé oúnjẹ tóun ó jẹ tí ó pa òun lérí ni tóun ò ní mumi sí tóun fi bọ́ síwájú ọlọ́run wàláhì àárín-jọ́ márùn-ún kò ní jẹun. أعوذ بالله من الشيطان الرجيم اللئيم مريد بليد شقي. بسم الله الرحمن الرحيم وبه نستعين رب زدني علما. ó ní wọ́n mọ́mú ṣáfì ọwọ́ tí màláìka kú náà sí ọ wípé márùn-ún ìdí ń jẹ́ oyé ọ ní wípé ìbéèrè tó o béèrè yìí o nínú béèrè márùn-ún tó ṣe wípé kò sẹ́ni tó lè dáhùn rẹ̀ àfọlọ́hùn nìkan náà. Inna Allah indahu ilmu sa'a. máa bọ̀. وينزل الغيث ó di méjì. ويعلم ما في الأرحام ó di mẹ́ta. وما تدري نفس بأي أرض تموت وما تدري نفس ماذا تكذب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. dákun yòǹbó ànábì wa Muhammad kí n gbọ́. sallallahu alayhi wa sallam. àwa tá à ń bẹ lọ́ọ̀kan yẹn yòǹbó ànábì dáadé dákun. inna Allaha indahu ilmu sa'a. àfà tí wọ́n lọ báyìí pé kó tú àláfà wọn sẹ́ẹ̀rí pé ó ti jó yé yìí pé n tó béèrè yìí mọ̀lákùlì mọ́tì ò lè sọ fún ọ. mọ̀lákùlì mọ́tì kò lè sọ fún ọ torí kò sẹ́ńtọ́ mọ̀. inna Allaha indahu ilmu sa'a. ó wá fẹ́ fi kùránì jẹ́rìí rẹ̀ ó ní dájúdájú ọlọ́run ọ̀dọ̀ rẹ̀ ilmu sa'a. òun ní ìmọ̀ ọjọ́ kan yìí ọ̀dọ̀ rẹ̀ ló wà nítorí yẹ kálukú wa yìí ni pé ọjọ́ Jímọ̀ báyìí láyé ọ̀parẹ́ wọ́n lọ́jọ́ Jímọ̀ báyìí láyé ọ̀parẹ́ inú oṣù wo ní ọ̀bọ̀ sí kò yẹ nìkan Jímọ̀ bá ti dé báyìí lẹ́rù máa bá yàn. inú ọdún wo ní ọ̀jẹ́ kò yẹ nìkan iná lójú ọjẹ́ pé àwọn bàbá wa bàbá ẹlẹ́kẹ̀ yìí mẹ́mbà fẹ́ kíra wọn àbí àwọn àgbààgbà tí wọ́n tún dàgbàjà àwọn náà lọ́ bá fẹ́ kíra wọn wọn ní àpò ewu Jímọ̀ ò ní o abáríkà ò ní o àparẹ́ mọ́ lónìí o. inna Allaha indahu ilmu sa'a. eninu. وينزل الغيث. òjò tí ó rọ̀ èmi ọlọ́run lèmi mọ̀ kò sẹ́ni tó lè wí èmi ọlọ́run ni ṣebójò ni òjá wá lánàá nígbà tá a wojú òjò pé sójò yóò ní ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ nọ́nsẹ̀nsì lọ́fà gbogbo òjá gbóhùn ló ti sílé nírọ̀lẹ́ àná àbá yìí ń kán mi bí ìgbà tí wọ́n da mi tirẹ́là kan sílé rí. òtútù la bá wọlé yìí àwa adé àtúnwá rojú ọjọ́ àwa wò pé sójú yóò tún wá pa alálẹ̀ yìí náà ni. gbogbo àwa tó ṣe pé tọ́lọ́run la fi inú àwẹ̀ yìí ṣe ọlọ́run ò ní dàlú wa láyà. وينزل الغيث. bàbá wa bàbá ẹlẹ́kẹ̀sẹ̀ rí bí wọ́n ṣe ń wá yìí tá a ṣe ń jòkó yìí yóò béèrè bàbá sọnù tán kó tó mọ́ra yọ̀fẹ̀ tóbi ijọ́ mẹ́wàá kọ́dà sàárì jíjẹ kálukọ́ kọ́ jí lóru dédé gbà tí ń jẹ sàárì. yọ wá yajúlẹ̀. yọ yajúlẹ̀ ni. ma kagi ajá. àmì àfẹ́kọ́lẹ̀ àfìrẹsílẹ̀. jẹ́ fún ọ lẹ́sìkò kan. tọ́ ọba ti sọnù tán tètè ra búrẹ́dì lálẹ́ toró jí. lọ́ngì. ọba ti jí lóru pọ́tì. fàáyà. pọ́tì lúbẹ́lúbẹ́ sí búrẹ́dì ha. inna Allah
عنده علم الساعة ọ̀dọ̀ Ọlọ́run lélẹ́yìn ń wà. وينزل الغيث òjò tí ó rọ̀ èmi Ọlọ́run ọba èmi ló yé sí. ويعلم ما في الأرحام. ẹlẹ́ẹ̀kẹta tẹ́nìkan ò lè dáhùn òun náà ní ti ń bẹnu àwọn obìnrin èmi Ọlọ́run mọ̀ mọ́. Allah. ẹni tí ó bímọ ọkùnrin èmi mọ̀ mọ́. imma an yakuna dhukura aw inatha. ẹni tí ó sì bímọ obìnrin èmi mọ̀ mọ́. tẹ́ ẹ bá wá ní ẹ́ńjìnì kan bẹ tí wọ́n fi ń dì tẹ́tì ẹ̀ pé ọkùnrin ló fẹ́ bí ẹ́ńjìnì wọ́n sọ fún ọ́n tó tọ́ pọ́kùnrin wọ́n fẹ́ bí àmọ́déètì tí wọ́n bá fún ọ ó lè má bímọ ńjọ́ náà. La ilaha illallah. àwọn náà wàá sọ pé inú kan jẹ́ ọ̀sẹ̀ yìí àbí èyí tí àwọn tá a ti sábẹ́ àwọn. àwọn náà ní indicate ẹ̀ yìí pé wọ́n wàá sọ pé ọ̀sẹ̀ yìí àbọ̀sẹ̀ tí ó ọ̀tẹ̀ àbí. ẹ̀yin alábíàmọ́. àbí. inna Allaha indahu ilmus sa'a. èmi Ọlọ́run mo ní lọ́dọ̀. wa yunazzilu al-ghaytha. òjò tí ó rọ̀ èmi Ọlọ́run ọba ló yé. wa ya'lamu ma fil arham. ìdí ń bẹ nínú àwọn obìnrin èyí tí ó bí bèjì nínú wọn èyí tí ó bá kọ èyí tí ó bá bo èmi Ọlọ́run ló yé. wa ma. ẹlòmíì lọ ya tonkini tí wọ́n yà ọ́ nígbà tó yà tán. la ilaha illallah. wọn mọ̀ pé ọmọ tí ó bí ọmọ tí ò ní lọ́rùn ọwọ́ ni. èmi Ọlọ́run ló yé. Allah. inni a'lamu nígbà imma an yakuna naqisan aw kamila. ládùúgbò pọ̀. èmi Ọlọ́run mọ̀ yóò dínkù ni àbí yóò pé èmi Ọlọ́run ló yé. sa'idun. yóò soríire ni. aw shaqiyyun. bó bá sì wò lé ní sa'idan aw shaqiyyan. masha Allah. yóò seríire ni àbí yóò serí ibú ni ẹ́ńjìnì ò ní gbé jáde. kiramakallah. já parí ayé àwọn kálẹ̀ mọ́. wa yunazzilu al-ghaytha. òjò tí ó rọ̀ èmi ló yé. wa ya'lamu ma fil arham. wa ma tadri nafsun. bẹ́ẹ̀ bá rí obìnrin yóò ṣàánú wọn lọ́jọ́ ọ̀kúnlẹ̀. wàláì mọ́sánjó ní obìnrin tí ó bá bọ́ sọ́wọ́ wèrè obìnrin ráyé wá o nǹkan méjì náà ní ìṣòro wọn. àbákà kún nǹkan kẹta àmọ́ kan kẹta àjọ ń gbádùn ara wa ni àgbákò tónu tiẹ̀ tún wà lọ́wọ́ ẹlòmíì. kìnìún sẹ́wọ̀n náà mọ̀ ni. kíni jẹ́ iná wọn. lọ́ha. kíni. sẹ́bẹ̀ wọn lọ fẹ́ takùn sí. inna Allaha indahu ilmus sa'a. ọlọ́bìnrin wáyé wọ́n ráyé wá nǹkan méjì náà níbi wọn bá ti bọ́ sọ́láwọ́ alágbàákò tí ọmọ nà wọ́n o. oníkùnkùn. kí ni nǹkan náà kí wọ́n lóyún ntọ́jú ẹ̀ nira nù. torí oríṣiríṣi nǹkan ní ọmọ ṣe wọ́n gbà tí wọ́n lóyún. àfààní ka'annaha tis'atun hujajin ka'annaha tis'atun hujajin. oṣù mẹ́sàn-án tí wọ́n fi ń lóyún bí ọdún mẹ́sàn-án ní òrì lára wọn. la ilaha illallah. oyún ìkíní nù ẹlẹ́ẹ̀kejì ọjọ́ tí wọ́n bímọ. iná láti lọ látàárọ̀ yìí nísìn Èkó la lọ Àkúrẹ́ la lọ yìí tá a tẹ̀lé bàbá wa lọ. òní tí wọlé nísìn tó ti mọ̀ ní mo yá 10,000 díọ̀ mo yá 5,000 díọ̀ igba àwo kòkó bàbá sásùn. ẹ máa wá wo ìjọ mi èmi náà máa wá fẹ́ yarí bí òní ṣe yarí nígbà tí ẹ bá gbọ́ owó ọbẹ̀ 10,000 lónìí. àwọn obìnrin yìí àwọn ìyá wa jọ wọn àná àwọn tún rọrùn púpọ̀ sẹ́ra àwọn ti sìn gbogbo ẹran tó ṣe kàndù. wọ́n san lérí gan. wàláhì wọ́n wà kó síbì kan. yájọ sí i. ibi tẹ́ ti wá gẹ̀ẹ́tì wọn ni pé bébí bá ń pa yín létà wà tẹ́ bá ní kẹ́ ẹ lọ bí kókó. kẹ́ ẹ lọ mú nǹkan jẹun ẹ mà wá wò pé
irú ẹran yìí bẹ́ẹ̀ ni ò fún mi. irú ẹran yìí bẹ́ẹ̀ ló gbé etí. irú ẹran yìí bẹ́ẹ̀ ló gbé yòó fún mi. bàbá wa àdìjọ́ kejì ẹ bá wa ń béèrè lọ́wọ́ rẹ pé irú ẹran òun tiẹ̀ bẹ́ẹ̀ ló fún mi ó wọ ẹran tó ń fún mi ni. mo bá yín rí sáfẹ́ ẹ̀yin náà lẹ́ẹ̀ jẹ́ ẹ̀yin náà lẹ́ẹ̀ jẹ́. inna Allah indahu ilmu as-sa'a wa yunazzilu al-ghaytha. èmi Ọlọ́run ló yé. wa ya'lamu ma fil arham. okùn méjì tá ìparí àyà. wa ma tadri nafsun madha taksibu gadan. dákun bí tá a wá dé wọn wà má tàdérí nafsun ẹ̀mí kan ọ̀ma. madha taksibu gadan. ntí ọ̀jẹ̀ tiẹ̀ lọ́la. Allah. ọ̀gbọ́ dákun má fọlọ́run lẹ̀. La ilaha illallah. sọ wà nù sòrò lónìí. ọ̀ ń bọ̀ wá wà nù rọ̀gùn lọ́la. la taqnatunna fa inna Allaha mannanu. ẹja sàdúrà. wa indahu lil wara afwun wa ghufranu. mo rò pé báyìí lọ́ọ́ máa lò lọ. mo rò bẹ́ẹ̀. in kana indaka i'malu wa ma'siyatun. mọ bọ́rọ̀ ọ̀rọ̀ ayé ṣe rí ọ̀rọ̀ gbádùn ayé ọ̀rọ̀ dẹ̀kun ayé ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nepa ni ẹ bá ṣe ń sọ́fà rẹ̀ láti ijó ni mẹ́bàá mú un dé lónìí tí wọ́n mú un dé lọ́la tí wọ́n mú un dé lọ́túnla á gbàgbé pé asọ́fà àná kan lọ́sẹ̀ kọlọ̀. in kana indaka i'malu wa ma'siyatun. ọ̀yá yìí. وعند ربك إفضال وإحسان. ẹ dákun ẹja ṣàdúà. ẹja ṣàdúà. a ṣàdúà wọn ní tá a bá lójú ọ̀nà. Kiramakallah. amaka tó ṣe wọ́n fẹ́ jẹ́ bá ń ké alámúnáṣẹ́ra kan fàáfàá wa. Kiramakallah. àwa la ni wọ́n máa lọ lẹ́kùn ọ lọ sinmi. wàhálà Abidjan ń pọ̀ wàláhì bàbá náà strong ni àmọ́ bọ́lọ̀ ń ṣe ọlọ́run jogún àlàáfíà fún wọn kọ́mọ̀dé fíàfíà. níjọ́ tá a dé Abidjan àwọn wa ní sọ kọ́ wọn ó ṣeun níjọ́ tá a dé Abidjan wọn wá ní ẹ pa bàbá yìí ni àfa kan ti wálẹ̀ yìí àfọ òṣèjú wá sí mélòó kan lọ hospital ni wọ́n láǹdì sí nílẹ̀ yìí wọ́n sì ń kó lọ hospital báyìí dé Nàìjíríà yá ni. ẹ wá àwùjọ tí bàbá náà ti darí Abidjan alhamdulillah wá sí méjì mẹ́ta wá sí méjì mẹ́ta àwa la ní ńgbà tẹ wá ń darí Àkúrẹ́ bọ̀ yìí tójò sì tún pa yín lánàá Allah ń sọ fún wọn yìí pé ẹja òjò ti dé ẹja stop wá sí lọ́fà lọ́dọ̀ àwọn ọmọ lọ́dọ̀ àwọn ìdílé tó ṣe pé wọ́n ti jọba rí lọ́fà bàbá tí wọ́n á sọ wípé ẹ gbọ́ ẹja ṣe wá sí fún wọn wọ́n fẹ́ gbóhùn wa ni wọ́n fi pè wá ní tójótójò ńgbà tá a wá ń darí Àkúrẹ́ bọ̀ lónìí àwa ẹ lọ sinmi ńlé bọ́bá di lọ́la ọ̀túnla jọ́ mẹ́rin ẹ̀yin lẹ́yọ̀jú sáwọn ìyá yìí àtàwọn brothers wa ẹ dákun ẹja kálámúná ṣẹlá kan fún wọn ẹ sì má gbàgbé Lailatul Qadri wa alẹ́ Monday ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní nọ́mbà wa lọ́wọ́ tẹ́ ẹ ń pè wá ọ̀dà bẹ́ẹ̀ àwa náà ń dá yín lóhùn àmọ́ ẹ má jẹ́ oṣù wa láti dá yín lóhùn blacklist ń bẹ́lẹ̀ èèyàn níjó ni Lailatul Qadri mo níjọ́ Monday tí ń bọ̀ wáyìí o tún wá ń pè mí ẹ bá ń sí ìjọ ṣé èmi nítún sí ọjọ́ Lailatul Qadri fọ ìwọ gbọ́dọ̀ máa sọ pé òní Friday ọ̀la Jímọ̀ kí wọn náà sì múra rẹ ẹ dákun ẹ bá ń sí ọjọ́ kelónù. jòkó bẹ́ẹ̀ àwọn bọ̀ sí. mo wá ní ọgbọ́n ń gbé nọ́mbà rẹ sí blacklist bọ́ọ̀ bá ti rí mi pè mọ́kọ̀ tán a ní Monday tí ń bọ̀ wáyìí èwo ni ẹ tún máa bá mi sí bẹ́ẹ̀ ọmọ sọ́jọ́ Monday ló kù. ọgbẹ́ calculator. ọba sì mọ ọmọ bí àwọn aráàlú pé sóòní Monday. sóòní Monday. ọ̀daràn.
ẹ bá wa kálá múná ṣẹlá kan fáfá wa. ọlọ́run abíọ́ Allah ìdùnnú gbogbo ògbà má ti lọ lé dákun àláfíà ara gbogbo ògbà àlékún àrísìkí gbogbo ògbà ọlọ́run bá wa ṣe fàáfà wa bá a ṣe tọrọ fún wọn mọ́sà ṣẹfẹ́ ní kọ̀ọ̀kan wa náà lọ́kàn lónìí. bismillahir rahmanir rahim alam nashrah laka sadrak wa wada'na anka wizrak alladhi anqara zahrak wa rafa'na laka dhikrak fa inna ma'al usri yusran inna ma'al usri yusran fa idha faragta fansab wa ila rabbika fargab àmín. ẹ dákun mo fẹ́ jẹ́ ẹ̀náwó kan sókè lálẹ́ yìí gbogbo ẹni tí bá ń fẹ́ pé ọba tí ń pín re kó pín tòun náà fún òun ní oṣù yìí dákun náwó rí òkè. olúwa o Allah ọba tí ń pín re mọ́sà pín re fẹ́ ní kọ̀ọ̀kan wá ní oṣù yìí ọlọ́run. àmín. dákun jẹ́ asoríire tí ò ní lẹ́gbẹ́ ọlọ́run. àmín. gbogbo tí ń jẹ́ sọ̀rọ̀ ayé wa mọ́sà kakú ònú ọdún yìí ọlọ́run. àmín. wọ́n ló sọ àpọ́nlé yìí dá sọ àpọ́nlé bò wá. àmín. kó tó di pákẹ́ nǹkan lé ẹ dákun ẹ káwọ́ ń lọlẹ̀. àmín. kí ló fàdúrà tí mo ṣe sẹ́mi pé bàbá wọ̀ wá lálẹ́ yìí. naam. ẹ má wàá jẹ́ kójú ó tì mí èmi náà gbọ́dọ̀ pa owó lálẹ́ yìí o mo gbọ́dọ̀ pa owó o ọmọ alájẹ lèmi náà níta padà máa jẹ òun ni pé gbogbo òkú mùsùlùmí lápapọ̀ ẹja kékulú aláwọ̀ fún wa níta padà máa jẹ ń bẹ́ẹ̀ nù. ẹ wá jẹ́ káwa náà ọ̀nà ti jọ̀hún. àwọn tá a bá lójú ọ̀nà lónìí tí wọ́n lásìdẹ́ǹtì ọlọ́run wọ́n ṣàforíjì wọn. àmín. tàbí a máa ń sinmi fún wọn. àmín. má sì jẹ́ kí tiwa náà yá báyìí. àmín. kúrò aláhùn mẹ́ta mẹ́ta. bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahus samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahus samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahus samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. akẹ́kọ̀ọ́ forí ara tiwa náà kọ́lọ́hún bá wa báńkì ẹ̀ kámátì lọ bá báyìí. bismillahir rahmanir rahim qul huwallahu ahad allahus samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. àwa dà níyàn kan lẹ́ẹ̀kan tá a náwó kè dákun wa tẹ́wọ́ báyìí afáwa jẹ́ tó máa bí wọ́n bá wa ké amana rasul kò sí ní tẹ́lẹ̀ kí amana sí tọ́lọ́hún òní jà ló ń tẹ̀ bọ́ba ti wá ṣeré ara rẹ ló fi ṣeré òun ìsẹ̀mí ayé rẹ ló fi ṣeré òun amẹ́bẹ̀ kan ti ń bí ọ ní pé àáfà àtọ́fẹ́ ké kọ́dà bó ku 1 million lára rẹ gbé fún ọgbọ́n bọ́sẹ̀ ku 1 million lára rẹ gbé fún ọdún kọ́lá wọn ti gbàdúrà tiẹ̀ ni. sì má fi rárá pé wọn ò rí. ọ̀dà fún tó ti yé ní ìsìn. tìmọ́rọ̀ àníyàn tó dáa. afáwọn ajé tún mọ bí dákun farabalẹ̀ ké fún wa káwa náà dá àníyàn dáadáa. bisimilah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه يكلف الله نفسا إلا وسعها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا
ما لا طاقة لنا به واعف عنا واعف عنا واعف عنا واغفر لنا واغفر لنا واغفر لنا وارحمنا 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 أنت مولانا فانظرنا على القوم الكافرين. a ké Fatiha lé lórí àmọ́ ká tó ké ẹrú ọlọ́run kan mówó wá torí inú mọ́tò láti sínú àwa wá dé tá ń jẹ búrẹ́dì àtẹ̀yìn lọ́dọ̀ mẹ́tì gbígbé kí nǹkan kan wà nù ká tó bọ́ sí yìí ọwọ́ ní bàbá òun wà sí àgbáyé rahimahullah ìsẹ̀mí ayé òun tó lójútùú àtàrà bàbá òun wà sí àgbáyé ni Allah wá sí wọn lòun máa ń gbọ́ alájì wa á ṣe là owó wọn ti dọ́dọ̀ mi bí ọlọ́mọ bá gbàdúrà yín 1000 naira ní wọ́wọ́ tì ọwọ́ ní wá sí bàbá òun wà sí àgbáyé lòun máa ń gbọ́ tí sẹ̀mí ayé òun fi lójútùú nígbà tí ọ̀wá sí wọn láyé mọ́ òun gbọ́ tà fà wá ìpè kọ́lọ̀ ń bá wa kẹ́ bàbá òun wà sí àgbáyé káàdì àmọ́ ọ̀rọ̀ nù fún wa àfà wa tó ń wò kọ́lọ̀ mọ́ ti kanjú pa wọ́n ọlọ́run àbíọ́ gbogbo rẹ̀ tó ṣe fẹ́ rú náà má jẹ́ kìtì ẹ̀ náà bàjẹ́ mọ́ Al-Fatiha. أعوذ بالله من الشيطان الرجيم آمين بسم الله الرحمن الرحيم àwọn lè lọ ìbùkún rẹ̀ jọ máa bá wa lọlé. alhamdulillahi rabbil alamin. ọwọ́ ta tẹ́síwọ̀ ọlọ́run mọ́jà kálófó àdúrà wa jẹ́ ọgbà. Ar-Rahmanir-Rahim. Òsèǹtì rẹ̀ nílẹ̀kùn àfọwọ́ ọlọ́run ọba. Maliki yawmid